Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Owó lọ́wọ́ APC ó dìbò fákọ̀dì. Ṣùgbọ́n ṣé wá rí gbogbo ẹ̀yin politicians ilẹ̀ Yorùbá, ilẹ̀ ti mọ́ lóró bọ́, ó ti mọ́ bó lóró yín ní gbangba o. Ṣé rí ìdájọ́ gbogbo yín ọwọ́ wa ló wà. Nísìnyí inú mi ti ń dùn, ayọ̀ mi ti ń kún. Àwọn aráàlú ọmọ kóòtù ajíire wọ́n ti ń dádánmọ̀, wọ́n ti ń mọ̀ wípé Kini o, wọ́n ti ń mọ̀ wípé láìsí àwa kò lè sí politician kankan, o ò lè attain any post kankan. Láì jẹ́ wípé afinúfídọ̀ pa sọ wípé yes a fẹ́ kó lọ síbi ibẹ̀, o ò lè dé gbéra ẹ̀ débì kankan, kò síbi tó lè gbéra ẹ̀ dé. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣe dáadáa. Ká ẹlẹ́ni látara ìmọ́lẹ̀, bàbá Ìmọ́lẹ̀ Adeleke, ẹlẹ́ni Èkìtì, Oǹdó, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn, Kwara, Kogi, ẹlẹ́ni lórí election tó ṣẹlẹ̀ lánàá yìí o ní Ọ̀ṣun state o. Àwọn aráàlú ti jí o, ẹ ti sún wa kan gírí. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun tí gbogbo wa bá ń bá speed yẹn lọ, ẹ̀yin èèyàn mi, tí speed yẹn bá ń lọ bẹ́ẹ̀ yẹn, ká tó dijú ká tó làbá ẹ rí bí wọ́n ṣe máa transform ilẹ̀ Yorùbá. Ẹ rí pé gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n kì í ṣe tó máa lọ́kọ̀ owó wa pamọ́, ẹ rí wípé gbogbo ẹ̀ wọ́n á ṣe ju bí ìwà tèmi gan ṣe fẹ́ lọ. Ìdí ni wípé tó o bá ti lọ fẹ́ become governor, for the first time ó yá wọlé, ó débẹ̀ ó wá ṣe bí ológun kú àbí, ó lọ kówó pamọ́, ó ṣe kankan, ó ṣe anything, ó believe yìí pé tó bá ti di àsìkò tó fẹ́ ṣe election continuity ẹ̀ tó fẹ́ ṣe second time, wàá wá release owó, wàá wá máa ra ìbò ní 20, 30, 50, 100 iyekíye tó bá wù ẹni kó rà, kò ká yé níbi tá a bá dé. Àwa máa gbowó fẹ̀kàntẹ́lẹ̀ owó wa náà ni. Tẹ́ bá rò pé máa ṣe pé ẹ̀yin aráàlú tẹ́ ẹ bẹ̀rù wípé tẹ́ bá gbowó wọn tẹ́ ẹ bá dìbò fún wọn, wọ́n gbé yín búra. Irọ́ ni, àjẹgbé ni gún jẹbọ, àjẹgbé ìran kàlàmàgbò ló jòkú. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, owó wa ní na we get am. Ẹ gbowó lọ́wọ́ ẹ̀ka ìbojú ẹ̀jẹ̀ kẹ́ tí dànù sígbó kó lọ rọ́kún nínú ilé wọn. Nísìnyí iṣẹ́ tẹ́ ẹ bá ti ṣe òun ló máa dìtámì ìbò tá máa dì fún yín. Yorùbá ti jó o, a ò sún mọ́ o. Ṣùgbọ́n ká lè mọ àwọn nǹkan tí bàbá Adeleke Ademola gọ́fúnà Ọ̀ṣun state tí wọ́n ṣe, tí wọ́n ti ṣe lára àwọn nǹkan kéékèèké tẹ́ ẹ̀kàn máa ń rò pé kò count. Mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò màmá ẹ̀. Àti gbogbo wọn pẹ́ẹ̀gì sí level. Wọ́n pẹ́ẹ̀gì sí level. Yeah, level 12 am doctor PhD ó dà ní Ládémọ́lá rí mi báyìí. Ládémọ́lá ní kí lè ẹ dúró ná, kí ni ìyá yìí? Ó ní what is the problem? Look at her compose, look at everything. Ademola. Mo rò pé tiẹ̀ lẹ́sìn. Bẹ́ẹ̀ni. Àbí ẹ̀ ń tẹ̀ mí. Ó ta ẹni tí mo dé ni. Ó dé. Ajé ọjọ́ kò sáré. Àwọn ayé òjò báyìí lọ. Wàrà gírì àdúrà ẹ̀ lọ. Mo mọ̀ pé ẹlẹ́dàá wà. Ẹlẹ́dàá àwọn ọmọ tó jẹ́ ká rí owó rán lọ sí sùn. Ajẹ́ ká Adémọ́lá wọn. Àmì Jésù. Ẹ̀jẹ̀ Jésù orí níwájú ayé Adémọ́lá. Adémọ́lá ṣeré. Kò ní kú sábẹ́ ọjọ́ ilé yìí ò ní dáa. Ẹ ṣé mọ́mì. Adémọ́lá Ẹ ṣé mọ́mì. àdó ṣeré fún wa. Oore yẹn kàn wá, ó kàn àwọn ọmọ wa. Ẹ ṣé mà. Mo wá ń sọ fún mi pé ìgbà tí mo tún lálàá kó wọlé. Ó dàbẹ̀ pé kò yé mi o. Àwọn ayé òyìnbá ẹ̀. Àwọn tó ń pè láyé ìwà náà rè. Àwọn obìnrin láyé. Bẹ́ẹ̀ni. Babalẹ̀ àṣeéṣe pẹ́ẹ́pẹ́. Ànímọ̀lẹ́ àgbọ̀dọ̀ náà ẹ̀gbọ́n rẹ̀ ò dà wá láàmú gbàyẹ mi ò ní iṣẹ́ lọ́wọ́. Ẹ̀gbọ́n rẹ̀ ló kọ́kọ́ ṣoore fún un. Ìdílé wọn oore wọn máa ń sáré. Ìdílé wọn. Bẹ́ẹ̀ ẹ wo ẹ gbàgbé. Ẹ ṣé mọ́mì. Orí ní ìzì ní ṣọ́ọ̀ṣì gan mọ̀ pé àwọn akọta wà ní kọ́lé àní kí gbogbo wọn náwó báyìí jẹ́ ní tí ò bá ní káàdì, ìwọ tó ní káàdì ó yá bọ́ sí ìwọ tó ní káàdì àti sunday school àti gbogbo ẹ̀ láti ń kàwé. Ẹ ṣé mọ́mì. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kọ́rọ̀ máa yé wa, kì í ṣe wípé bí à ń celebrate àkọ́ọ̀dì. Ọ̀pọ̀lọpọ̀ wa tá à like politics kì í ṣe pé à ń celebrate accord. No, kò dẹ̀ ṣe wípé à ń celebrate failure àwọn APC.
èmi sọ fún ẹ pé à celebrate iṣẹ́ tí ìwà tèmi tá ti bẹ̀rẹ̀ láti yọ ọdún bíi mélòó kan sẹ́yìn iṣẹ́ yẹn lèmi ní kí ìwà tèmi kájọ celebrate ìyá mi bàbá mi torí tí ìwà tèmi ò bá máa pariwo orí pálágbẹ̀dẹ tó lurin gbẹngbẹngbẹngbẹng lójú kan wọn ló ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ ni tí ò bá wá rí bẹ́ẹ̀ ara nǹkan tá a fẹ́ mú jáde lójú ẹjọ́ rírò tá à ń rò bẹ́ẹ̀ ni wípé àárí nǹkan rò mọ́ ọba wa dàbí pé à ń repeat the same thing every day ọ̀pọ̀lọpọ̀ ó ti wá sun yín ẹ wo yèyé dára ẹja fi wọ́n sílẹ̀ jàre wọn ọ̀rẹ́dì wọn ṣe gbá mo ní ẹ méje ó sùn wà kàkà kó rẹ̀wọ̀n ẹja múlẹ̀ rodò ká lọ fi ṣọmọ ẹja lóore ara iṣẹ́ yẹn náà lélẹ́yìí nǹkan ti bàjẹ́ jìnnà díẹ̀díẹ̀ ló máa change má sí mi tí wọ́n bá lọ sùn ẹ tó rẹ̀ ṣé òyìnbó lòun ẹ̀sọ́ ti kó wá ṣe ni sọmọ yíbò ni kó wá ṣe àbí nọ́dánà ni kó wá ṣe ìwà àtẹ̀mí ni àwa wo òríjínà ọmọ kọ́kọ́ òtù ajíire yorùbá àwa la máa túnṣe torí iṣẹ́ wa ní ilẹ̀ bàbá wa ní ó ti gbàgbé orin yẹn ni ó ní kò síbi tó dàbí ilé lẹ́yẹmí ké o kò má síbi tèmi fẹ́ ju bí tàbí mi lọ ìlú owó ìlú ọlá nílẹ̀ yorùbá o wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ ó ti yé wa ìlú owó ìlú ọlá nílẹ̀ kóòtù àjíire wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ ó ti yé wa wọ́n ti forí wa sọlẹ̀ síbẹ̀ ìtẹ̀síwájú ìrọ́kọ̀ òtù àjíire ó ní kí ìwà tèmi máa wá má rò wípé gbogbo nǹkan tó ti bàjẹ́ tipẹ́tipẹ́ ẹyọ iṣẹ́ ọdún mẹ́ta ọdún márùn-ún àbí ọdún mẹ́wàá olóńbọ̀ wa túnṣe láéláé má jẹ́ kí rẹ̀wẹ̀sì mú ọkàn ẹ má jẹ́ kí rẹ̀wẹ̀sì mú ẹ nǹkan rí kan kò kì í gbà kan ṣòun ìwọ ló máa tagídí bọ̀ ọ́ tí o ti wá rí bàbá gbégbá bí wọ́n bá blọọkì wa bẹ̀ bó nílẹ̀ bá tún dàrẹ́tì wa gbà bòmí ẹ̀jẹ̀ à máa lọ bó bá ṣe ń lọ ni mo ṣe sọ fún yín pé bí ìrìn àjò yẹn bá ṣe ń lọ lẹ́lẹ́lẹ́ jẹ́ kẹ́mi àti ẹ̀ka máa ṣe kí ni ká máa bá ara iṣẹ́ ọwọ́ àtẹ̀mí òun ìwọ àti èmi òun ló ṣẹlẹ̀ ní Ọ̀ṣun abẹ́yìn orí ìkọ́ táwọn Ọ̀ṣun ṣe ni lórí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun state àwọn ọmọ Ọ̀ṣun state mo gbé kùndùsì fún yín torí pé ẹ ti fi nǹkan rẹ ẹ ti fi lọ́lẹ̀ nílẹ̀ Yorùbá nǹkan tẹ́ ṣe lórí ìbò ní Ọ̀ṣun state lánàá fún bàbá Adeleke ẹ mọ̀ o ẹ tí mọ̀ o tó bá yá ẹ máa bẹ̀rẹ̀ sí ní mọ̀ because gbogbo ilẹ̀ Yorùbá tó kù ẹ ti pè wọ́n níjà báyìí ẹ ti pè wọ́n níjà ẹni gọ́fìnà tó bá bíire ìwọ become gọ́fìnà kó má ṣiṣẹ́ iṣẹ́ tó o bá ti ṣe sílẹ̀ òun ló máa determine second term ẹ either o jẹ́ gọ́fìnà senator even as a senator ìwọ má jẹ́ ká gbóhùn ẹni house níbi tó ti defend constituency ẹ tó ti lanu tó sọ̀rọ̀ tó yẹ kó sọ kó defend wọn dáadáa ká gbọ́rọ̀ lẹ́nu ẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ senator tẹ́ wà ní house táàkiri yín ní àárín ọ̀pọ̀lọpọ̀ yín àárín yín rí nínú house àárín yín ká sọ̀rọ̀ rí ẹ̀dẹ̀ ń gba sálárì ẹ̀dẹ̀ máa ṣe senator ẹ̀dẹ̀ ń gbowó látọ̀dọ̀ ìjọba ṣẹ́rí ọbẹ̀ ti bá ìdí gbogbo yín báyìí Yorùbá ti jí Yorùbá ti jó o a ò sùn mọ́ o dátì ẹ̀wọ̀n Ọlọ́run mo ní greater Yorùbá rèso àmọ́ra wa ẹ jẹ́ ká yìn Olúwa inú yín ò dùn ní bínú yín bá dùn níṣẹ́ ló yẹ kẹ́ máa tẹ lọ́ọ̀fù ni ẹ tí ìmọ̀ rírì nǹkan tó ṣẹlẹ̀ lọ́ṣun àní kò ń ṣe ìwọ tó like politicians tó ò fẹ́ belong tó ò like politics kì í ṣe victory bàbá Adeleke là ń bá celebrate kì í ṣe downfall APC là ń celebrate bí ò ṣe iṣẹ́ tí ìwọ àtèmi gbé dání ariwo ta tẹ́ pa tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni àwọn aráàlú la máa dìtámì ìgbésí ayé wa tá a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní ìtẹ̀síwájú kó ní àtúnṣe kó gòkè àgbà iṣẹ́ ọwọ́ ìwọ àtẹ̀mí ni àwọn politicians jọ mọ̀ wípé àwọn ni wọ́n bá yé gbogbo nǹkan tó bàjẹ́ ńlẹ̀ Yorùbá tó bàjẹ́ bẹ́ẹ̀ ni tá bá sọ wípé àwọn Fúlàní wọ́n wá ń gbógun tiwa ta ló ṣílẹ̀kùn fún Fúlàní ta làwọn tó gbàbọ̀dẹ̀ fún Fúlàní torí tí ògiri wa tí ò bá lanu ṣé alágbà wèrè kọ́kọ́ lè dédé lanu la ògiri kó wọbẹ̀ láíláí ògiri máa ti sán tí aláǹgbẹ̀yìn á máa wò á ti máa fojú wò pé ògiri yìí ti ń sán o á máa dúró dìgbà tó bá rí pé ó ń ṣe díẹ̀ títí tá fi rí àyè pọ̀ wọnú ẹ̀ tá a bá ní àwọn nọ́dánà wọ́n ń gbógun tì wá àwọn wo gan ni genesis architect ogun tí àwọn nọ́dánà tó ń gbé tì wá lẹ́ni tó di wàhálà tí àwọn mọ̀nàfìkì tán wá sọra wọn di wèrè sí wa lọ́rùn àwa aráalé àwa la ṣílẹ̀kùn fáráàta àwa la fàyè gbà wọ́n àwa la pè wọ́n lọ síbi tí kò yẹ kán lọ ohun tí kò yẹ kán mọ̀ níbi tí kò yẹ kán dé everything about Yorùbá sí finish àwa là ń fi wọ́n mọ̀ bẹ̀ àwa là ń sọ gbogbo ẹ̀ sí wọn létí nítorí peanut owó tí ò là kankan
nítorí owó tí ò nítumọ̀, tí ò lórí, tí ò nídìí, owó tí gbogbo yín gbà tẹ́ fi máa ba nǹkan jẹ́, tí gbogbo wa tó wá pa wá lóǹgbẹ́ sìn, gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń yàtà tá à ń súfèé nísìn wípé nǹkan ò lọ bó ṣe yẹ kó ṣe lọ ńlẹ̀ Yorùbá. Àwọn ọmọ àlè àárín wa tó jẹ́ wípé nítorí àti jẹ títí wọn nìkan àti mu títí wọn nìkan, owó tí wọ́n máa gbà ní ìṣẹ́jú yẹn tó máa ná tán, tí ebi tún máa pa wọ́n tó tún máa nídìí owó míì, tó bá ti gba owó yẹn wọ́n á wá sílẹ̀kùn sílẹ̀, gbogbo nǹkan wá bàjẹ́, wá máa lọ lódìlódì, gbogbo nǹkan wá bàjẹ́ débi tó dé sí, ó wá kẹni tó máa túnṣe, oníkálùkù ń sá lọ sẹ́yìn. Ṣùgbọ́n a dúpẹ́ gbogbo wa tá a dúró, tá a rí wípé àríbò míì lọ, ilẹ̀ bàbá wa ni kò sẹ́ni máa túnṣe, tá à ń kó bájú, tá à ń kó bá ń bọ́tìlẹ̀ lẹ̀ wá lóko, àti oríṣiríṣi difficulties tí wà tí mi face, ṣùgbọ́n tí a give up. Kudos to you and kudos to myself. Ó yá bá mi kí rẹ kú oríire ń bẹ̀ yẹn. Wọ́n ò ní kí ẹ, kò sẹ́ni tó ń bọ̀ wá kí ẹ kú iṣẹ́. Èmi mo mọ rírì yín, èmi mọ rírì iṣẹ́ yín nílẹ̀ Yorùbá. Bí mi ò bá mọ̀ yín one after the other individually, ìjọ́kíjọ́ tí mo bá dé Nàìjíríà máa mọ ọ̀pọ̀lọpọ̀ yín, a dẹ̀ máa jọ be happy together. I can't wait to meet every one of you. I said that. Mo mọ rírì yín, mo sì mọ rírì ara mi. Bẹ́ẹ̀ bá kí mi, máa kíra mi, wà láì mo yínra mi, ṣojú tún tì ẹ́ ni, ó tún lè yínra ẹ, kọ́ síbẹ̀ kó yínra ẹ, iṣẹ́ ló ṣe. Mo mọ rírì ẹ, onílẹ̀ mọ rírì ẹ. Àrọ́mọdọ́mọ tí wọn ò ní dé bá generation ìwọ àtẹ̀mí táwa ń ṣiṣẹ́ fún, tá à ń tú ilẹ̀ ṣe fún nísìnyí, tá à ń tú ilẹ̀ Yorùbá ṣe fún, wọ́n ń bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá, wọn á dúpẹ́ lọ́wọ́ ìwọ àtẹ̀mí. Má jẹ́ kó sú ẹ, má sì jẹ́ kó rẹ̀, òun lórin tí mò ń kọ fún ẹ. Congratulations to us. A ṣe gudugudu méje, yáyá mẹ́fà. Ọlọ́run, iṣẹ́ wa ń yọ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ ni o. Tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ agbọ́ ọ̀kan tí bàbá ti bẹ̀ tán sọ ń bì. So the other handball ni kan fàyè lẹ̀ fún Bánjí ló máa wọlé bẹ̀ sà. Bàbá. Ẹ ṣàmùṣe bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kan tó ṣe mo sọ ti Adédìbú. Bẹ́ẹ̀ni àwọn Gbẹ̀kẹ̀lẹ̀ mẹ́rin Adélabúkú mo sọ fún ẹ. Ṣùgbọ́n nǹkan táwọn èèyàn sọ ni pé power of government wà ń bẹ, òun ló wà nípò, òun ló wà lójókòó sórí gómìnà ń bẹ. Òun kọ́ ló ń ṣiṣẹ́ níbẹ̀ tẹ́lẹ̀ ṣe bí kí lorúkọ bọ́ọ̀ì tó ń ṣiṣẹ́ kí lorúkọ ẹ̀sẹ̀ òun ló ń ṣe gbogbo ẹ̀, o ti rí speech tó kà yìí lójú májú ẹ̀ rí. Kò ká speech náà fi tó bá máa jó ibi jó ẹ̀ lárí throughout. Ṣùgbọ́n wọ́n ní kí ẹ lọ fi yin Ọlọ́run ní. Ẹ ṣàtò ìgò tó Ọlọ́run ní Nàìjíríà, ẹni tó rọmi sínú ìgò yìí kò lè wọnú ìgò. Nígbà tí Jésù máa ṣe tó gòkèrè ọ̀run lọ bá bàbá ẹ̀, ó kàn jó kọ̀ ẹ́ pé ó yan ijó láàyò ní ijó kẹ̀lẹ̀ yàn fún ijó kọ́ lè yàn fẹ́ wá rí action ní sáà. Ó kàn kó jáde síta ní Ìkẹjà ní kò bẹ̀ sí ijó, wọ́n á máa wò ẹ́ bí wèrè. Ṣé ijó gidi ní àbọ̀kàn fi ṣe exercise? Ọdún owó àlẹ̀ láti ìgbà tó ṣe gómìnà yòówó ètì ẹ̀ wálẹ̀. Bàbá ti bẹ̀ tán, dádì ti bẹ̀ tán, ṣé dáadáa lẹ́wà ẹ kú ọjọ́ mẹ́ta sà, ṣé ti rí dádì? Àwọn nǹkan kan wà táwa máa sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn yín. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa Tíbẹ̀tán sọ, Prophet Tíbẹ̀tán. Ẹ káalẹ́ bàbá, ṣé dáadáa lẹ́wà? Ẹ lè rí gbogbo nǹkan tán bàbá. Gbogbo nǹkan tán lẹ máa, gbogbo nǹkan kan lẹ máa mọ̀, gbogbo nǹkan kan lèèyàn ń rí. Èèyàn tó bá ti mọ gbogbo nǹkan tó ń rí gbogbo nǹkan ó ti dọlọ́run. Bàbá ẹ máa be calming down, ẹ má jẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan lẹ máa sọ wípé revision sí. Ṣẹ́rí tó bá ti ń pọ̀ jù báyìí lọ, àwọn èèyàn máa take yín for granted. Even ìgbà tí Ọlọ́run bá rí lè kọ́ sí yín gangan tẹ́ ẹ bá rí ìran yẹn tọ́lọ́run fún yín rí, tẹ́ ẹ bá sọ ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ believe yín mọ́ wípé àwọn fake prophet yín ó ti pọ̀ jù, prophecy yín sorry, wípé àwọn fake prophecy yín wípé ó ti pọ̀ jù. Ẹ be calming down daddy. Especially ṣe rí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè, the way tó ṣe wá jẹ́ wípé àwọn politician lẹ wá ríran sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo notice wípé gbogbo bí nǹkan bá ṣe ń lọ lẹ máa ń fi ọkàn bá lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dé máa ń pè yín, tẹ́ máa ń bá yín sọ̀rọ̀ from àwọn ọ̀rọ̀ tó bá bá yín sọ, ẹ rí idea ń bẹ. But coming out to be telling us pé mi Ọlọ́run ló sọ fún yín, ó kù díẹ̀ káàtó o. Lórí eléyìí tẹ́ sọ ìbáyìí bàbá ti bẹ̀ tán, ọ̀pọ̀lọpọ̀ láàmú yín ní prophet onírọ́. Ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ kàn jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ní kíni o? Níwọ̀ntúnwọ̀nsì. Òun ni kẹ́ jẹ́ ká ṣe. Tó bá wá rí bẹ́ẹ̀. Ó ní fídíò tí mo fẹ́ play fún yín. Kí máa fídíò pọ̀ bí ìkan. Kí máa lọ ṣe mistake.
Okay. And you are still going to Yoruba churches. By now, you are still a member of Mountain of Fire, Winners, Deeper Life. What name them? You are an Igbo and you are still a member of a Yoruba church. I lay generational curse on you and your generations. It shall not be well with you and your family. You are an Igbo and you are still co-joining yourself to Yoruba churches upon what is happening in Nigeria. An Igbo sensible man and woman, an Igbo sensible person, you are still worshipping under the umbrella of Yoruba man's church. I lay generational curses on you. It shall never be well with you, your family, your generations. Yes, because the more you guys go away, the better for us. Because you guys are leeches. You guys are leeches. You are everywhere, constituting nuisance, propagating nonsense. And every Yoruba child will never grow old. Yes, unapologetic about it. Every Yoruba child will never grow old. I don't wish you to get old. You die as a youth. If I begin to talk about patterns and structures of tribes of people, one of the worst people are Igbos. When I say worst, many of them, you know, Yoruba people, they respect their king. They can lie down. And that's why they have great kings in Yoruba land. You go to Edo State, you see Oba of Benin. You go to the north, you hear about Sultan of Sokoto. But in Igbo land, you don't have any such, no revered king in Igbo land as a whole. No revered king that if you come out to say, hey, this, and it will be that. No, if he says, you will see a billionaire that will challenge him. You know, majority of the Igbo people believe in their money. When the Igbo talk, I say, Keyona, Kego ne Kongwe, Ojego. Are you sure you are hearing me? Yes, sir. They are one of the worst people when it comes to honor. Yoruba, they will dobale. Hausa, when they see their king, they will lie down. They see someone greater, they will lie down, ranka dede, and all of that. Igbo. Hold on, you didn't hear the name SUV, Okwote Keneze. You know the meaning of Okwote Keneze? That means the one that stands to greet the king. That means if they go there, they will shake the king. You see people like Obasanjo president, when they go to Oni of Ife. Have you seen the video where Obasanjo prostrated? And Obasanjo is senior to Oni of Ife by age. But Obasanjo knows that you cannot fight an institution. It's not just Oni sitting on that throne, it's deity sitting on that throne. Yes, sir. You see what is happening, my people? Ẹ̀yin èèyàn mi, ṣé rí bí gbogbo nǹkan ṣe ń lọ. Ṣé rí àwọn fídíò báyìí. Oh, sad láti lè máa play, but I think we have to. A ní láti máa play fún wa kí a lè mọ ibi tí ogun ti ń ja ìwọ àti èmi. Kí a lè mọ bá ṣe máa múra. Kí Christian wa má tí wá sí ni. Torí láàrin ọ̀tá la wà ká máa ṣọ́ra. Torí tí somebody like me tá bá sọ fún ra wa wípé ní inú Nàìjíríà lénìí, ọ̀tá pọ̀ fáwa ọmọ kó tó ajire ọmọ Yorùbá o. Ọ̀tá pọ̀ fún wa, as a matter of fact, ọ̀tá ló yí wa ká, kò ṣe pé ọ̀tá ló pọ̀ fún wa, ọ̀tá ló yí wa ká.
kó tó di wípé president Bola Ahmed Tinubu become president wọn like wa ìgbà tí bàbá Tinubu tún wà ńbẹ̀ hatred yẹn wá skyrocketed bàjẹ́. In fact mi ò mọ̀ bẹ́yẹ̀ ṣì ń rí mi lórí Facebook àti YouTube o mi ò rí kọ́mẹ́ǹtì yín o ẹ jọ̀ọ́ ẹ kọ́mẹ́ǹtì o ẹ̀yin lẹ máa ń jẹ́ kó máa flag mi ìgbà tẹ́yìn náà máa sísẹ̀ ẹ̀ ní kọ́mẹ́ǹtì ẹ̀ ní like ẹ̀ ní share ẹ̀ ní ṣe kankan ẹ bẹ́ wa kọ́mẹ́ǹtì náà àkàndò ní mú yín lọ́wọ́ mi ò mọ̀ bó ṣe ń tú àṣírí aláṣírí láìfọ ẹni ẹlẹ́ni òkan èmi lọ́dọ̀ ti tèmi ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá òun lèmi yàn láàyò mi ò mọ̀ bó ṣe lè ṣe yẹn mo mọ̀ pé tó bá yẹ pé à ń tírìtì fọ́kọ̀ọ̀pọ̀ àwọn ẹni ẹlẹ́ni ọkọ báyàwó ọ̀rọ̀ tí òkun wà tèmi mi níbẹ̀ yín kẹ́ like kẹ́ love but this is the only thing I can do. I'm sorry if you are with me ẹ bá jẹ gaga mẹ́ta lẹ ń wò mí akando ní mú yín lọ́wọ́ I need your support don't just watch me support me I need you ẹ má bá mi tẹ like ẹ gbọ́ wọlé ẹ má tẹ non stop ẹ tẹ love ẹ comment ẹ bá mi share thank you for doing so sọlọ ṣe rí àwọn fídíò báyìí because ibi tí àwọn ọmọ Yíbò yìí tí wọ́n ti ń ṣe tán ti ń record àwọn kìíní lórí TikTok wàá rí àwọn ọmọ Yíbò bọ́n ṣe kún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa fúnra wọn ní support ṣùgbọ́n wọ́n fi ṣe ẹ̀yìn Yorùbá báyé play ẹ̀yẹn bẹ́ẹ̀ yẹn inú burúkú ti ń bí àwọn kan ti ń rí mi bíi tribal bigot torí àbòsí ilẹ̀ wálé ayé wá ṣe torí káwọn ọmọ Yíbò lè sọ wípé ẹ̀yin ò ṣe tribal bigot bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ́bọ́n gbé yín ré kán gbé yín ṣépè tọmọtọmọ tẹ̀ràn kó mú yín kò ní ọjọ́ tó ń bọ̀ wá lọ́ọ̀fù yín ojú ayé tẹ̀kàn ṣe kàn ń fìyà jẹra yín ìyà lórí ìyà ní fún yín kò change anything kò sọ́jọ́ tọmọ Yíbò ń bọ̀ wá lọ́ọ̀fù yín the earlier the better you will realize the whole thing and fight for your life bó o bá wá fight fúnra ẹ ò sì rántí ọmọ tó gbé dání rántí ọjọ́ ọ̀la ọmọ yẹn rántí àrọ́mọdọ́mọ tọ́mọ yẹn máa bí kó jẹ́ ká tètè fọwọ́sowọ́pọ̀ ká ṣe kí ni ká ti wèrè bọlẹ̀ ká fi wèrè pọ̀ ti wèrè ó ti pẹ́ táwọn ọmọ Yíbò ti máa ń jó pàlóńgò lórí wa tó ti máa ń halẹ̀ mọ́ wa ẹ bá bi bèrè lọ́wọ́ wọn wípé kí ni ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá gangan kí ni nǹkan tí Yorùbá ṣe fún ọmọ Yíbò tó le tẹ́tẹ́lẹ̀ tó fi jẹ́ wípé bí ikú pẹ́ ni pé kí gbogbo nǹkan Yorùbá kó ṣe kí ni bẹ́ẹ̀ ni kókò déédéé parẹ́ kúrò àti àwa tá a jẹ́ Yorùbá bẹ́ẹ̀ ni ká dédé become Ìgbò bẹ́ẹ̀ ni kí gbogbo nǹkan tó jẹ́ titi Yorùbá kọ́kàn dédé pè é ní Ìgbò àbí kọ́kàn dédé sọ wípé nǹkan everything about Yorùbá o wọ́n ti yí padà kò sí àwa mọ́ àwọn ló wá ń jẹ́ Yorùbá this is the only thing tí mò ń ẹ̀sẹ̀ tó ń wù wọ́n láti ṣe. They want to take over everything about Yorùbá, the name, the culture, the land, name anything. They want to take over of everything. Ṣùgbọ́n bó ṣe ń gbìyànjú tó bẹ́ẹ̀ láyé wọn ń jóná sí bóyá ń gbìyànjú tó bẹ́ẹ̀ náà dèrò ẹ̀yìn sí bóyá ń gbìyànjú tó ṣe ń gbógun ti ìran Yorùbá àti everything about Yorùbá tó bẹ́ẹ̀ ni politically ni wọ́n ń jóná. I can tell you and I will bet it with you today either you believe it or not. Apabio tó jẹ́ number 3rd citizen kì í ṣọmọ Yíbò o àwọn area Calabar ní south o tẹ́ ẹ bá sọ wípé lè ní number 4 citizen Yorùbá number 2nd northerner number 3rd south ọmọ Yíbò dà they are nowhere to be found because of their hatred. Tọ́ba ní kàn jókòó round table lẹ́ni that we want to discuss something crucial about Nigeria àbí anything important ẹ lè rí ọmọ Yíbò ń bẹ̀. Kí ló fà á? Nítorí ẹ lè ṣe rí tán sunkún kiri marginalization. It is not about marginalization. They are the ones that marginalize themselves. Because they have never seen anything good in any other tribe or any other ethnic nínú ayé wọn. Ọmọ Yíbò believe that they are the only meaningful thing on earth. Àbí kò yé yín, the fact wípé àti máa wà lousy bí titi wọn, the only thing they knows how to do most is lousiness. An empty barrel ló máa ń pariwo, àwa Yorùbá ò kì í ṣe empty barrel. Ṣé rí àsìkò tó máa pariwo nǹkan tí ò sí, tí ò lọ, tí ò ṣe? Ó ti ń disturb me. Ẹ má bínú, mo wà distracted ìpinnu.
time táwọn fi ń pariwo tán pariwo àwa Yorùbá àwa ń ṣe kíni à ń ṣe ilẹ̀ wa à ń ṣe kíni à ń ṣe ilẹ̀ wa à ń gbé gbogbo nǹkan ilẹ̀ wa à ń build nǹkan tó ti bàjẹ́ à ń túnṣe èyí tí kò gbúdọ̀ bàjẹ́ àṣà ń kó bájú à ń kó bá mú ṣùgbọ́n wọ́n ń jẹ́ lọ́ọ̀sì wa bá ṣe ń kó bájú kó bá mú èyí tó yẹ kó gbárùkù mọ́ ti tọ̀dọ̀ titi wọn ọ̀dọ̀ titi wa táwa ń ṣe yẹn òun náà ń gbógun tì wọ́n believe pé bàbá ṣe ń tún nǹkan ṣe tá à ń kojọ́ ńlẹ̀ Yorùbá hatred wọn á máa scatter àbá jẹ́ kí ọmọ Yorùbá ká hate ara wa táà bí àṣà àwọn ọmọ Yíbò we love ourselves majestically kìkìdé olórí burúkú ọmọ àlè àárín ọmọ Yorùbá tí wọn kì í ṣe òríjínà ara wa bóyá bàbá wọn náà ti pẹ́ nílẹ̀ Yorùbá tán bí wọn sọ́dọ̀ wa tán wá ń claim ọmọ Yorùbá àwọn ni òríjínà ọmọ àlè tó kógun ja ilẹ̀ kóòtù ajíire Yorùbá nípa ẹ̀sìn àbí anything nípa Yorùbá kìkìdé olórí burúkú ọmọ àlè ọmọ original first class ọmọ àlè tí wọn kì í ṣe nídìí ìyá nídìí bàbá tí wọn bá wa tán tó jẹ́ wípé àtọ̀rìn wa ní ìyá àti bàbá wọn tó wá bí wọn sọ́dọ̀ wa. Àbí kò yé yín àwọn ni wọ́n máa lọ sásá bẹ́ẹ̀ sìn tí wọ́n máa fi ẹ̀sìn gbógun ti gbogbo nǹkan tó wà meaningful ní ilẹ̀ wa àwọn náà máa sọ wípé nǹkan táwa ń ṣe tí ayé wa fi ń gúnrégé a ní láti bàjẹ́ nítorí wọ́n ti gbàgbọ́dẹ̀ fún pẹ̀lú àwọn ẹ̀yà tó pọ̀ kì í ṣe ọmọ Yíbò nìkan ló fẹ́ rẹ́yìn ọmọ Yorùbá àwọn Arewa náà fẹ́ rẹ́yìn àwọn ọmọ Yorùbá because Arewa àwọn Fúlàní caliphate wọ́n believe nínú gbogbo north kò sí ọmọ náà mo ti bẹ̀rẹ̀ kínní láìmọye ìgbà yìí pé ẹ̀yà mélòó lẹ́tí ẹ̀ mọ̀ tán kó papọ̀ tán pè ní north torí ta bá ń rí fásitì sí northern part of Nigeria majority máa ń rí believe yìí pé Fúlàní nìkan ni ṣùgbọ́n ẹ̀yà mélòó bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yà mélòó ló mọ̀ jọ ẹ̀yà mélòó ló mọ̀ tí ó wà tí wọ́n fi pe north ní north ó lè bá mi dárúkọ wọn sí orí ètò lọ́wọ́ ẹ̀ kó bá mi kọ́ yálà lórí TikTok àbí lórí Facebook tó ti wò mí àbí lórí YouTube bá mi kọ́ ẹ̀yà pọ̀ àwọn Benue ńkọ́ àwọn èdè òbí ńkọ́ wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ àwọn Haúsá ńkọ́ bóde yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò dá kankan mọ̀ mọ́ àbí kò yé wa báyìí àwọn ẹ̀yà pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ẹ̀yà tó pọ̀ àwọn Fúlàní ti kọ́ńkà wọn wọ́n ti ya àgbàdo wọ́n ti hà wọ́n ti fi sí wọn lẹ́nu ọpẹ́lọpẹ́ President Bola Ahmed Tinubu tó débẹ̀ òun ló ṣẹ̀ṣẹ̀ ńlá wọn lóhùn wípé ẹ ti sùn fọ́nfọ́n ti fọ́n ẹ jí dìde lójú oorun olóorun òfò lánú sọ̀rọ̀ sókè àsìkò sọ̀rọ̀ sókè láwà you are part of Nigeria ó ti wà lórí ilẹ̀ yìí kí Fúlàní tó dé sọ̀rọ̀ sókè wèrè tẹ́ bá rí lẹ́nìí àwọn ọmọ Haúsá wọ́n ti ń wà vocal bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́ńkà àwọn wọ́n ti ń ta bíọ́bíọ́ náà àwa ló kù wọ́n wá believe pé torí wọ́n ti believe wọ́n believe o headed by Sultan wọ́n believe pé wọ́n ti kọ́ńkà north gbogbo ẹ̀yà tó kù ní north wọ́n believe wọ́n ti kọ́ńkà àwọn kò sí agbára kankan lọ́wọ́ wọn mọ́ south ló kù tó fẹ́ wá kọ́ńkà wọ́n wá wò wípé ẹ̀yà Yorùbá àgàgà tí Ìgbò nǹkan kékeré ni wọ́n mọ̀ nǹkan tó wíkì wọn wọ́n dẹ̀ ti ń lo nǹkan tó wíkì wọn wọ́n ti ń lò fún wọn by the time tí mùsùlùmí bá máa generated dáadáa ní Igbo land ó máa wọ́ọ̀sì ju tilẹ̀ Yorùbá ẹ̀yẹn máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́dọ̀ tiwọn yẹn wọ́n wá wò wípé ọ̀nà wo náà lè gbà wọlé sí wa lára fídíò tí mo play last ó ní fídíò kan tí mo máa tútù play fún wa ṣe yìí tẹ́ máa gbọ́ àṣẹ ọmọ Yorùbá àti gba ẹ̀sìn àṣọmọ ìran ọmọ kóòtù ajíire Yorùbá àṣẹ wọn ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí kí àwọn Usman Dan Fodio ti northern kan tó gbé ẹ̀sìn mùsùlùmí wá sí north àṣẹ ìran ọmọ Yorùbá ti practice ẹ̀sìn mùsùlùmí kí Usman Dan Fodio bàbá Sultan Sokoto ṣe wá ráyé yín abá mi ò mọ̀ èmi kàn dé ń sọ̀rọ̀ níbi ẹ̀mí olè ṣe fi sí mi lẹ́nu wípé ẹ̀yin ìran Yorùbá náà ó ti pẹ́ tẹ̀yin náà ti practice ẹ̀sìn mùsùlùmí àsìkò ti tó tẹ̀yin náà ó yẹ kẹ́ ti lè yan adarí lórí yín tá máa gbẹnu sọ tẹ́ ẹ lè máa lọ direct pẹ̀lú àwọn bóyá ní ìkọ́ṣe pẹ̀lú Saudi or any other Islamic country pé kinní kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ aṣọ pé kinní kan àṣẹ ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ti ń practice ẹ̀sìn mùsùlùmí kí Usman Dan Fodio tó tẹ̀ tó ronú wípé òun fẹ́ gbé ẹ̀sìn wá sí nọ́ọ̀tì láti wá sọ fún wọn pé there is a religion tó ń pè ní Islamic lẹ́yìn dẹ̀ tẹ̀ tún wá gbà láti lọ kọ orí yín bá a bẹ́ẹ̀ Sultan lẹ wá rí Sultan bí Ọlọ́run yín ojúmọ̀ gbà mí tì fún yín o ní nǹkan tẹ́ ti ṣe tó yẹ kó jẹ́ wípé Sultan gangan irú Sultan ló yẹ kó wà lọ́dà yín
báwo lẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe ṣe, irú àbọ̀dé wo lẹ gbà, kí ló ṣe yín, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi gbà láti sọ orí di ìdí mọ́ra yín lọ́wọ́, tẹ́ ẹ wá di ẹrú lábẹ́ sọ́tà lẹ́ni. Sọ́tà ló yẹ kó jẹ́ ẹrú lábẹ́ yín, because ẹ̀yin ti practice ẹ̀sìn mùsùlùmí kí bàbá great grandfather sọ́tà tó dé. Usman Dafodo supposed to be under you, or better still nọ́ọ̀tì làwọn tẹ̀dó sí ìgbà tẹ́yìn tí practice ẹ̀sìn káwọn tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí dé nọ́ọ̀tì. Kí ló wá dé tẹ́ jẹ́ kí wọ́n fi mọ ní nọ́ọ̀tì bẹ́ẹ̀? Kẹ́yìn tilẹ̀ Yorùbá kẹ́ dá dúró lórí ọwọ́ yín kó ní kálukú máa ṣe títí ẹ̀. Ṣé dandan ni ká kópa ni? Ṣé bó ṣe wá sọ yín di ẹrú nísìnyí tó wá di wípé tí ẹ bá ti dọ́dọ̀ sọ́tà kẹ́ lọ jẹ ìgbẹ́ ìdí màálù nínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe? Débi wípé majority àwọn ọmọ mọ̀nàfíkì ilẹ̀ Yorùbá nísìnyí, àwọn ọmọ àlè láti Senegal, àwọn ìran ọmọ àlè láti Mali àti Saudi tí àwọn bàbá wọn bí irú Kaula, because alájà Kaula alátàpàkò ẹnu ara ẹ̀ ló fi sọ, ó ní Senegal ní bàbá òun ti ṣẹ̀ wá. Ẹ wá wo irú ayé tí alájà Kaula alátàpàkò tó ń dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ wo bó ṣe bayé jẹ́ tó bọ̀rùn sí jẹ́. Alájà Kaula bó ṣe wà yẹn, tó bá jẹ́ pé nọ́ọ̀tì ló wà, àfàìmọ̀ kíkí ní màálù má máa bá sùn àbẹ́wúrẹ́. Alájà Kaula á máa breastfeed ewúrẹ́, because ẹ bá wo ìwà tó wà lára ẹ̀ kò síbi tó gbà yàtọ̀ sí àwọn ti nọ́ọ̀tì. Ó bàjẹ́ Kini tá à ń wí, kò dé téèyàn bá wà láyé tí ò bá ní tìjú, ẹni tí ò bá ti ní tìjú kò ṣọmọ ìran mi. Ìran Yorùbá ní tìjú, amójú, amara, amóhùn, amèdè, gbogbo ọ̀rọ̀ kan ní Yorùbá máa ń sọ. Àfojúsọ ló pọ̀jù nínú ọ̀rọ̀ wa. Afárásọ. Àfi ìkasọ kò sí nǹkan tá lè fi sọ̀rọ̀ fúnra wa. Òun ló pọ̀jù. Amójú, anítìjú. A fẹ́ mọ ìdílé ẹ. Ṣùgbọ́n tẹ́ bá ti rí àwọn ẹ̀yà tí ò ní tìjú yálà lọ́kùnrin àbí lóbìnrin láàrin wa, wọn kì í ṣojú lówó ọmọkọ ilẹ̀ kó tó ajíire. Bàbá ńlá bàbá wọn wá tẹ̀dó sọ́dọ̀ wa ni, wọn ò dẹ̀ lè dára wa láíláí. Ṣé irú alájà Kaula yẹn ló yẹ kó máa kó ẹ̀yin ọmọ ìran ọmọ aládé kókó yín sábẹ́ tí ọmọ ọmọ kan ni wọn kì í bá sùn? Bí Kini tá ń wí bá kí alájà Kaula alátàpàkò mọ́lẹ̀, tí Kini bá mu ní ti kankan wàláì ó lè máa fi gìgbó Kini ìdí ẹ̀ níbi tó wọ́ọ̀sì táyé ẹ̀ wọ́ọ̀sì dé. Ṣé irú ìyẹn nínú ẹ̀sìn mùsùlùmí, ẹ̀yin mùsùlùmí ẹ rí pé nǹkan ẹ̀gbin nǹkan ìríra? Ṣé irú ìyẹn yẹ lẹ́ni tó yẹ kó máa bọ́ síta kó máa sọ pé òun jẹ́ olórí ẹ̀sìn, tá a máa grant interview kiri, tá òun rọ́bìlà òun sọ arábíkì, ó dàbí ìgbà téèyàn sọ English bóyá American English àbí English British English èké tó bá sọ ń bẹ̀, ó wá sọ èdè Arabic ó sọ di wèrè mọ́ra ẹ̀ lọ́rùn. Ó wá ń jẹ́ kó ẹ máa rí òun gẹ́gẹ́ bí ẹni wípé òun ti ka Kùránù tán láyé àti lọ́run, òun ló mọ́ jù. Òun dẹ̀ ní kìkìdá àkísà ẹlẹ́gbin, wọn ò ṣe é fi ṣàpèjúwe oríire láwùjọ àwọn obìnrin. Káì, báwo lẹ ṣe ṣe? Ọ̀pọ̀lọpọ̀ yẹn á nírọ́ ni mò ń pa wípé kò rí bẹ́ẹ̀. Mọ́mọ́, ẹ jẹ́ ká gbọ́ fídíò. But the people go to the genesis of the insecurity, we will not have a solution. That is the genesis of the insecurity in Nigeria. It started. I keep quoting. I've quoted it so many times. Others have also quoted it, not me alone. In 1960, just barely 5 months after Nigeria got independence in October, in fact, in October, I think it was 12 October 1960, the late Sadana of Sokoto, Alaye Samadu Bello, he said that this new nation, Nigeria, should, that was the word he used, should be an estate of our great-grandfather, Usman Dan Fodio. And we should never allow a change of power. He continued, the northern minorities we shall use as stepping stones, and the south we shall use as conquered territory, and we shall never allow them to rule over themselves. This ambition of the Fulanis to overrun Nigeria with their brand of Islam, which does not allow of religious tolerance, even within the Islamic faith itself, with a particular brand of Islam, so that if you don't believe in that brand of Islam, you are to be killed. Because even Yoruba Muslims,
Yorubas were Muslims before Danfodio came to Nigeria. Islam in Yoruba land is older than Islam in the north. But we didn't take Yoruba didn't take the Islam from the north. Islam came to Yoruba land through a different route, and it predated that of the north. Even they regard Yoruba Muslims as infidels, because Yoruba Muslims are tolerant. In Yoruba land, we are very tolerant of religious differences. In families in Yoruba land, we have Muslims, we have Christians coexisting, living together, celebrating together. That is our own brand of Islam. So because of that, the Fulanis regard all of us, Christian and Muslim, as infidels. Because if you are a true Muslim, you are not supposed to live happily with a Christian. You are supposed to kill them. So I'm saying that those of us who think we are targets to be killed, who think we are targets to be killed, but the same people who say they are the same country with us, we have a right to say no. We want to a place where we can live our own life peacefully. Where we can live our own life peacefully without being afraid to go to bed at night. That some people might come and burn our villages and kill us and rape our women. So that is why I don't blame people who are agitating for Yoruba nation, for Igbo nation, for all sorts of other things, because we are all confronted by the same terror, the same terrorism that is now ravaging Nigeria, which is based on this Fulanization agenda. Ṣé fídíò yẹn yé wa? Ṣé gbọ́rọ̀ lẹ́nu àgbà tó bí ti ń gbó? Kí lẹ fẹ́ ti gbọ́? Yorùbá ti ń practice Islamic religion. Kí Usman Danfodio tó lọ introduce kó tó tiẹ̀ tó ronú pé òun bọ̀ ní Nàìjíríà tó tẹ̀dó sí north tó wá ń preach ọ̀rọ̀ Islam fún wọn ní northern part of Nigeria. Ẹ̀yin ilẹ̀ Yorùbá, Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ̀yin ilẹ̀ kọ́kọ́ gba ẹ̀sìn Islam nínú Nàìjíríà. Mo tún yìí tún sọ báwo lẹ ṣe débí, báwo lẹ ṣe ṣe títí irú àbòsí wo lẹ kìbọ́ tẹ́ ẹ sọ orí dìrù mọ́ra yín lọ́wọ́ tó wá jẹ́ wípé ìran ọmọ Fúlàní tí ò níran tó ń wá country kiri tó ń ṣáná ní kiri tó hàn ní history. Àwọn ni wọ́n wá jẹ́ Ọlọ́run yín nínú ẹ̀sìn tí wọ́n bá lọ́wọ́ yín ní orí ilẹ̀ baba yín lónìí. Irú àbòsí wo lẹ fi sí? Báwo lẹ ṣe ṣe? Mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi káàbọ̀ sórí ètò tòní lórí TikTok. Màámi Princess Adeokin, mo kí yín. Àánú ni mo rí gbà, mo kí yín o. Olúwọlé Ọláyẹmí, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá 20, mo kí yín, mo kí yín o. Ẹjọ́ ṣaléyàn tó fẹ́ dá sétò ní orí TikTok. Ká tó máa dé tó lọ. Ṣálẹ́ ni tó fẹ́ fi kún ọ̀rọ̀ tá à ń sọ lórí TikTok, tẹ́ bá wa on mute. Tí ò bá sí, ẹ jẹ́ àtẹ̀síwájú. Ẹ máa bá wa power tap. Thank you. Ẹ máa bá wa power tap. Ẹ jọ̀ọ́. Ẹ kálẹ́ o. Èwo lẹ tún gbé wọlé bàbá kìlò, ṣẹ́yìn lẹ wà ńbẹ̀ mi ò mọ̀. Bàbá kìlò. Ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí sà. Wọ́n ní ilẹ̀ bàbá wọn ní Nàìjíríà, ẹni kẹ́ni ò sì ní gbé wọn kúrò ní Nàìjíríà, ẹni tó bá máa kúrò ní Nàìjíríà. Ó yẹ ti gbọ́ fídíò yẹn ni. Bẹ́ẹ̀ni. So ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí èyí tí Kano sọ títí ẹ̀ tán, wọ́n náà sọ títí ẹ̀ jáde, ọmọ ékeré tiẹ̀ lóhùn. Ó dẹ̀ ní bàbá wọn ti pàtàn fóònù. Ṣùgbọ́n kíní kan ni ó ń rú mi lójú màmí. Kí tó wá kọ̀ntínú lọ, ẹ jẹ́ fi ṣe báyìí. Mo kí gbogbo lélẹ̀kan sí nílò lórúkọ tèmi, mo sì jẹ́ ọ̀kan lára àwọn Igbo Loyal Fans Media. Igbo Loyal Fans Club diaspora ló kú yìí. Bẹ́ẹ̀ ni mo sì kí àmì Adéọ̀kí ẹ káàbọ̀ ara àwọn akẹgbẹ́ mi lórí ìkànnì yìí nìyẹn, mo sì kí yèyé ẹ kú ètò. Ẹ káàbọ̀ bàbá. Ọmọ àdìyí mú ìpìlẹ̀ sílẹ̀ lẹ́nu nígbà kan.
nígbà tí mo gbọ́ bí gbogbo kìíní yẹn bí ó ṣe lọ èmi wá ìrònú kan bá mi wípé ṣé àti ẹ̀ ní àwọn àgbààgbà tó mọ ìgbà tó jẹ́ wípé ó ṣe ìṣẹ̀dálẹ̀ bí Yorùbá ti ṣẹlẹ̀ àti wípé pàápàá kí ló gbé Yorùbá dé irú ibi yìí débi wípé Fúlàní wọn máa ta wá láyà kò wá sí àgbààgbà kankan tó jẹ́ pé ó lè reply á wàá sọ wípé à ń silent sùúrù irú sùúrù wo la wá ní títí débi wípé wọ́n fi ń pa àwọn ọba lọ́ba wa títí dèsì yìí ẹ̀sìn yìí náà ló ń fa wàhálà yìí o kò sí nǹkan mi o. Ẹ béèrè ìbéèrè kan èmi á dáhùn ìbéèrè yẹn ẹ ní kí ni ṣé àwọn èèyàn wa wọn ò mọ̀ wípé ẹ̀sìn Islam ti wà púpọ̀ kí fódíò àbí kí ni wọ́n ń pè é kó tó wá kalẹ̀ sí bẹ́ẹ̀ ni Usman fódíò kó tó wá kalẹ̀ sí ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ kó tó di wípé wọ́n tẹ̀ wá ń pè nílẹ̀ Haúsá mọ́ sí báyìí wọ́n ti pé nǹkan ṣoṣo tó kù nílẹ̀ Haúsá bó ṣe wà yẹ òun ní èdè wọn lẹ́yìn èdè wọn gbogbo nǹkan wọn ti parun political career ìyẹn ti lọ látẹ̀ ti sọ pé entertainment wọn ìyẹn ti lọ Fúlàní ti gba gbogbo nǹkan tó ń jẹ́ Haúsá wọn ti gbà mọ́ Haúsá lọ́wọ́ nígbà tí wọ́n wá ṣe paríparí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa Haúsá káàkiri ẹ̀ lè rí ibi kankan tó ti pa Fúlàní láíláí ṣeéṣe nítorí náà bàbá kíná korúkọ ẹ̀ bàbá wọn ní Sokoto Sultan Sokoto Sàtánì Sokoto ó ti sọ̀rọ̀ ó ní nǹkan mẹ́ta ló ń wà fún ìkíní òun wá dìfẹ́ǹdì Nàìjíríà fún àwọn èèyàn òun ìkejì òun wá fún tribe òun Fúlàní ìkẹta kìnìkẹta yẹtẹsí. Islam ó ní nǹkan mẹ́ta lòun wà fún láti dìfẹ́ǹdì Fúlàní tribe ẹ̀ láti dìfẹ́ǹdì Nàìjíríà láti òun stand fún Nàìjíríà òun stand fún Fúlàní òun stand fún Islamic religion nǹkan mẹ́ta yẹn ló náà stand fún. èmi wá gbé kúrò fún President Bola Ahmed Tinubu ṣe rí tí ìbá ṣe pé tẹ bá rántí 2003 àmì ìjọba ìjàgbọ́ láti 2003 àjàgbọ́ 2003 eré ọ̀rọ̀ presidential àtàkùn bàbá Tinubu tán ọlọ́nkọ̀ mọ́mọ́ ẹ̀ post Tinubu tó wà lórí ni. àwa kà á sí nǹkan títí wípé poison ni bàbá Tinubu jẹ́ fún àwa nígbà náà ṣùgbọ́n nísìnyí lórí ńlá ló jẹ́ fún wa. tí kì í bá ṣe pé bóyá Ọlọ́run ló bàbá Tinubu yìí ìgbà tí ó pọ̀ sí kó jẹ́ pé wọ́n ti máa finalize gbogbo Nàìjíríà tán ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti finalize gbogbo Nàìjíríà láì dàgbà torí already wọ́n ti sọ̀rọ̀ àdé wa ṣé ìgbàgbé pé wọ́n ti sọ̀rọ̀ àdé gbogbo inú gbọ́ pátápátá ó tó di wípé ọjọ́ gbé Tinubu débẹ̀ nígbà tí Tinubu débẹ̀ ó wá ń lé sí àṣé bàbá tẹ ó fi sùúrù tẹ́ wọn lọ́rùn ni nígbà tí bàbá wa yọ sí wọn àti Tinubu àti gbogbo ẹ̀gán sí báyìí ó tẹ̀tí lójú bí tẹ̀tí gbogbo ẹgbẹ́ Fúlàní mọ́ nítorí jẹ́ yìí ó gbé fún bàbá Tinubu Ọlọ́run lọ́ra ẹ̀mí bàbá yìí Ọlọ́run lọ́ra ẹ̀mí ẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe fún un ó sì ṣe nírọ̀rùn òun nínú mi ṣe dùn fún bí mo ṣe tako Ademola Adeleke ní Ọ̀ṣun State tó mo ṣe tako ṣùgbọ́n inú mi wá dùn fún lẹ́yìn ìgbà tó wọlé tán ó ní ìlérí tóun ṣe o òun ò lè gbẹ̀yìn lẹ́yìn ìlérí yẹn wípé òun ẹ̀dọ́sì òun ò lè yóò padà pé òun ẹ̀dọ́sì Tinubu òun dẹ̀ ti ẹ̀dọ́sì ẹ̀ nítorí pé ọmọ Ọ̀ṣun ló ń ṣe ó dúpẹ́ pé ó rántí Ọlọ́run á ṣẹ̀ tó ń lọ́ra ẹ̀mí ẹ̀ á dẹ̀ Ọlọ́run á fún ní ìfarabalẹ̀ láti parí sáà kejì tó ń bá lọ yìí tó tó wọlé tán yìí nítorí ṣe rí àwọn ará ibi wọn ní kankan láti ṣe fún wa o ohun tán kò wá ní àwọn èèyàn wa tán kò torí owó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tán bá àwọn ọmọ ìyá wọn jà torí owó ìyá àwọn ajagun gbẹ̀sìn àbíbàdé ajagun gbẹ̀sìn wọlé tó jẹ́ wípé àwọn láyé wọn wá ń run pátápátá tó jẹ́ pé nǹkan tó kù ní wípé káṣà destroy ilẹ̀ Yorùbá àwọn ló fira wọn sábẹ́ àwọn Fúlàní fúnra wọn Fúlàní kọ́ ló pè wọ́n àwọn ló lọ fira wọn sábẹ́ Fúlàní ó dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ṣègbè òun náà láti ń takora wọn yìí ìyé àwà lórí ètò ẹ máa bí tó bọ̀. ẹ ṣeun God bless you ẹ ṣe mo fẹ́ kí a play video yìí lẹ́ẹ̀kan sí kí ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn nọ́dánà ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ gan kí ló gba. The greatest service Tinubu
will render this country is not to have been president. After you achieve your president, please don't run again. Please, for this country, for your own sake, don't run again. And I'm still saying so. He has nothing left to offer. You've been president for 4 years. The records will always show you were president. You didn't do very well. The statistics that you dish out will tell you that, oh, you know, did reforms and they paid out. The reality on the ground is that you're quite possibly the worst president Nigeria ever had. Really, sir? Yes. I mean, look, the problem is the disconnect between the government and the people. Catholic bishops went to the president. These are highly respected people. He must have thought, this is a good outing for me. Otherwise, he wouldn't even have agreed to meet them. Everybody knows them. They went to him, politely said to him, Mr. President, the people are not happy with you. They are hungry. They are insecure. There are a lot of problems running in the country. For every issue they raise, he said, no, you're wrong. I am right. There is no hunger in this country. What you're saying is not true. Now, for goodness sake, a president in charge of his faculties, in charge of a country that should perhaps prepare him, would not do this. You could say, well, there are issues about hunger and we acknowledge the fact that our reforms have failed to yield dividends. They are either long yielding or they've suffered from design problems or implementation problems. No. He says no. The Nigeria you're painting is not the Nigeria I know. Now, so we have to ask the question, what Nigeria do you know, sir? Which Nigeria do you live in? You live in a Nigeria that lives in your head. And the ones that people tell you, oh, you're a great president, sir. You're doing everything right. And who are these people? The people around him in the villa, all the politicians he had gathered in his room in anticipation that in 2027 he can come back and win an election again. Everybody is telling him, sir, you're the greatest president in this country. I mean, it will take a superhuman not to believe that kind of thing. And yet, the more he believes that his reform is on course, he has done well, okay, it may take some little time to show, but we've done well. Well enough in 3 years' time to make this country more unlivable. A lot of security is becoming worse. Poverty is becoming worse. Young people are losing faith that this country will ever be good enough for them to live in. This is the Nigeria he's leaving behind. So how else do you judge President Tinubu other than the fact that he satisfied a personal ambition to be president, and beyond that he did nothing? ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọn wọn tí fẹ́ mọ̀ wípé Yorùbá ti jẹ́ àòsùn wọn ọkọ ìyá yín ló wà ń bẹ̀ yìí. Tinubu lọkọ ìyá yín is the best candidate lásìkò yìí fún situation tá wà nínú Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, mo ní ẹ má dọmọ nù pẹ̀lú omi ìwẹ̀. Mo ní ọmọ ìran mi ẹ má jẹ́ abínú jù ká má bàa fi kan tó kù ká fi ṣera wa. Bí wọ́n bá bójú Tinubu jẹ́ ní next year jọ̀ọ́ kí lè retí ẹ wọ́n padà wá fi bú ẹ wọ́n yìí máa padà wá fi bú ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n padà fi bú ẹ. Torí báwo lọ́bọ́ ṣe ṣorí tí náà kí ò ṣe. Mo bí ẹ ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ nọ́dẹ́nà Baba Mohammed nìyẹn gbogbo wọn sunkún kiri wọn grant interview everywhere. Tinubu should not come back. If Tinubu second time, if Tinubu win second time, North is finished. North is dead. Kí ló wá bá wọn lẹ́rù? Kí ló ń bà Northern lẹ́rù nínú ìjọba Tinubu? All of a sudden, Baba President Bola Ahmed Tinubu became ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ ní North. Ṣé ẹnìkan lè ever sọ fún ìwọ wípé there is going to be a politician nínú Nàìjíríà tí àwọn Northern Caliphate tá bá sọ pé Northern àwọn Fúlàní là sọ o àbí tribe tó wà ní northern part of Nigeria yàtọ̀ sí Fúlàní wọn ní problem pẹ̀lú Tinubu àbí àwa Yorùbá o àwọn Fúlàní ni o because
ní 1960 tí wọ́n fún wa ní independent tí àwọn bìrìtìkó tí wọ́n sọ pé wọ́n jokùn lẹ̀ náà ọjàgbó lẹ̀ wọ́n mú okùn ẹ̀ dání wọ́n gbé agbára political power tó máa govern Nàìjíríà ẹni tó bá dẹ̀ gbé power yẹn fún àwọn náà máa dominate Nàìjíríà bìrìtìkó gbélé wọn lọ́wọ́ because wọ́n rí wípé wọn ò lè fọwọ́ tọ́ wa lọ́pọlọ ó kàn lè dédé Ṣàngó orí mi kí n máa lọ gọ́gọ́gọ́gọ́ máa bí ẹ̀nà kí wọ́n kà fà á kí ló ṣẹlẹ̀ gangan kó tó máa Ṣàngó orí mi wọn ò dẹ̀ fẹ́ èèyàn tó máa dìdìrìn fún wọn wọ́n wá wò wípé kí náà lè fà wá wọ́n ní káwa gba education wọ́n ní káwa gba education ká di education mú ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu kọ́là wa ẹ kálẹ́ o. ẹ kálẹ́ máa. ẹ kálẹ́ sà. ọmọ ní ṣé mo lè dá sọ̀rọ̀ díẹ̀. ọ̀rọ̀ ṣé ẹ lè dá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́lẹ̀ tó ó yá ẹ máa sọ̀rọ̀ yín mo ti gbé yín sí síkà sà. ṣe rí mo máa pe kíní lẹ́ẹ̀mẹ́ta Yorùbá ṣe rí first time tí Yorùbá máa jẹ presidency ní Naija lélẹ̀ ẹ wo ìhà tí current sitting president tó kọ sáwọn people tẹ́ bá ever ṣe mistake pé wọ́n padà sórí oyè Ọlọ́run ní jẹ́ kí Yorùbá fi ìlú yẹn lẹ̀ o I'm telling you right now èmi ń sìn 29 years ago ni mo ti kúrò ń bẹ̀ mi ò dẹ̀ fẹsẹ̀ kàn bẹ̀ mọ́ so mo mọ nǹkan tí mò ń sọ Yorùbá ẹ jẹ́ ya mú ẹ fọwọ́ títí yín mú o ẹ má lọ ṣe mistake ayérayé tí retaliation yẹn tí ó máa jẹ́ pé ó ní nǹkan kan tí wọ́n ṣe nílùú Amẹ́ríkà gbà yẹn wọ́n pè ní march of death Ọlọ́run níjọ́ ṣe march of death fún Yorùbá o so ẹ pay attention sí nǹkan tẹ̀ ṣe bàjẹ́ ni torí ìhà tí bàbá ìkọ sí wọn àwọn kan wọn á fẹ́ lè wá gbé wọn létà ni mo sọ fún yín so ẹni tí ò bá ti jí ó yá pay attention to what is going on so Ọlọ́run ni mo fi bẹ̀ yín o yèyé dára máa sọ ẹ má fomi ẹ sọ pé kó má da omi pẹ̀lú ọmọ kan má dànù you better pay attention to what you are doing it's about the future of those that are living there and the future of the generation to come. Okay, are you now telling us wípé Tinubu is not doing well that as ọmọ Yorùbá ó yẹ kí wọ́n kò yẹ kó ṣe second term lẹ́ ń try láti sọ pé kí Yorùbá kí wọ́n vote ẹ̀ out àbí. mo ní pé àbí kó wà ń bẹ̀ forever mà ni mo bá yín sọ. àṣọ ẹ ṣeun jàre. ẹ má ṣe mi ṣe rí ẹni tó bá lọ vote ẹlòmíì Ọlọ́run ni mo fi ń sọ̀rọ̀ ọmọ Yorùbá regret yẹn. bàbá kẹtọ́ máa lọ lórí ètò ẹjọ́ ǹjẹ́ ẹ ti rí ẹni ẹjọ́ state kan tó jẹ nínú Nàìjíríà tí àwọn Fúlàní Caliphate tí wọ́n ń gbọ̀n kíjokíjo báyìí. torí ó ní mo ṣe sọ pé àkọ́kọ́ tí Yorùbá máa jẹ́ lélẹ̀. wọ́n ní tí Tinubu bá ṣe sẹ́kọ́tà tó bá win ní sẹ́kọ́tà wọ́n láyé wọn ti bàjẹ́ àwọn Fúlàní ló finish oko ṣe gbogbo náà tí o àwọn Fúlàní ló ń rí fásitì oko ṣe ní di ó náà tí o. yeye dára wọn ò rí pélé rí ni wọn ò rí irú ẹ̀rí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ máa sọ kíní kan ẹ sọ pé Yorùbá jẹ́ ń pè é ṣe rí nǹkan kan wà ètìtì Ọlọ́run ó wà lára yìí I'm telling you ẹni tí ó bá wọn kó yá jẹ́ kó yẹyẹ yẹ ta ló ń kí Ọlọ́run mi ò rẹ́ tó kí Ọlọ́run bí Yorùbá rí. So pay attention there's a reason you are created. ẹ wo bó ṣe sọ Nàìjíríà di àwa dàbẹ̀ ni pé àwọn nǹkan tá à ń ṣe America ni what in the world is that? wọ́n wá ẹjẹ́ sọ kí nìkan fún Yorùbá Nàìjíríà pẹ̀lú àwọn tó embarrass jùlọ láyé nígbà tó yẹ pé tán bá wò giant of Africa lion of Africa tí táwọn ọ̀dà kọlọ̀ bá wá wò wá á wá dàbí nípa àwọn nǹkan tó ń ṣe báwo ló ṣe fẹ́ fún wa respect wọn ò ní fún wa respect náà ẹ jọ torí Ọlọ́run
ẹ má dánmọ́ nù pẹ̀lú mi o bí yeye dáhà ṣe máa sọ o you better pay attention this is about your future. Ẹ sọwọ́ bóyá ẹ láìkẹ́ àbẹ́ láìkẹ́ ẹ wo nǹkan tó ń ṣe ní kẹ́ pay attention. Tinubu ń fèsì ó tírìtì fọ́kọ̀pù àwọn nọ́dánà tí wọ́n bá yé Nàìjíríà jẹ́ àwọn náà kógun jà wá economically àwọn náà bá jẹ́ insecurity àwọn náà bá jẹ́ bí Tinubu ṣe fèsì wọn bẹ̀ àwa tó kù nílẹ̀ kó tó ajíire Yorùbá kí gan níṣẹ́ títí wá ṣàkàn máa káwọ́rọ̀ ní takàn máa wò wípé Tinubu ti wà bẹ́ẹ̀ ẹ̀yọ́ ẹ jẹ́ káwa máa sùn ká máa jí ṣé kò yẹ àsìkò káwa náà jí bí Tinubu ṣe ń ṣe bẹ̀ yẹn káwa náà ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gidi nílẹ̀ kó tó ajíire ká gbogbo ìwà ìbàjẹ́ gbogbo orí burúkú tó ti ń ṣe ìfọwọ́lálẹ̀ bẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní tú gbogbo nǹkan ṣe ẹ wo orúkọ tó ṣẹlẹ̀ ní ìbò Ọ̀ṣun mo ní ó speak volume wípé yes Yorùbá ti jí a máa gbowó ẹ̀yin politician a ní dìbò fún yín tá ẹ̀ bá ti ṣiṣẹ́ ibi tí ọ̀rọ̀ yẹn dúró sí nìyí ọbẹ̀ bàdí ní ọbẹ̀ bàdí ní. ó yẹ kí gbogbo ọmọ Yorùbá fọwọ́ sọ̀yà wọn ò ríru eléyìí rí ni ó jẹ́ kàyéfì fún wọn Ọlọ́run dẹ̀ ló ń ṣiṣẹ́ ìyà yẹn ti tó. ṣebí wọ́n ti fòkun ilẹ̀ yẹn wọ́n fi lé wọn lọ́wọ́ kí náà ṣe kí la rí ń bẹ̀. Nothing láti 1960. Absolutely nothing. Nothing. Ẹ̀wò 2026 la wà yìí tó bá ní àṣẹ níná wá náà wò níná ṣé ilé títì wà kò sọ́nà what in the world that is an insult bẹ́ẹ̀ bá mọ̀ you are insulting the black race. They did nothing and they are not ready to do anything. Their life is about religion. Religion is not our life. We have our life. Religion is one of the things. Nílẹ̀ Yorùbá is not the major thing. But ní ọ̀dọ̀ àwọn Fúlàní, religion is the only thing. Come on. Sísá mọ́mọ́ mi ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n lo AK-47. Ṣé Yorùbá ń jí wọn ní kátù ni? Àbí Ìgbò ló ń jí wọn kátù tí wọ́n fi ní AK-47. Ó ní ṣẹ́rí èmi bí mo ṣe wà yìí ó ní àwọn kankan tí mi ò lè sọ fún yín gbogbo ẹ̀ ló yé mi ṣẹ́rí ẹni tó bá nìkan lọ́wọ́ ló nílùú. Yeah, he who controls God control the government. Yes. Bẹ́ẹ̀ ni ẹ wá wo nǹkan tí ọmọ Yorùbá yìí wá ń ṣe ó wá pín kí ní yẹlẹyẹlẹ ẹ wá ní pé ẹ fẹ́ràn ẹ̀. Ó ní àwọn Air Force yẹn ó pín sọ́dọ̀ wa ẹni pé ẹ fẹ́ràn ẹ̀. Tinubu ti decentralize gbogbo agbára military yẹn lásán ó ń fọ́ wọn lórí wípé gbogbo agbára yẹn ọ̀dọ̀ wọn nìkan ló yẹ kó wà Tinubu wá pé yẹlẹyẹlẹ ẹ wá ẹsẹ̀tì kan sọ wípé second term ẹ̀ torí wọn mọ̀ nǹkan tó máa ṣe tádẹ̀mọ̀ epo ní ìdí second term ẹ jẹ́ ká jí. mọ́mì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí nínú ìtàn Yorùbá nínú ìtàn Nàìjíríà kò sẹ́ni tó bá wọn dánwò ẹ̀ wò ni mo bá yín sọ. wọn bá wọn dánwò rí Yorùbá ẹ má ṣe mistake o ẹ jẹ́ wá sọ àṣírí kan fún yín tí wọ́n bá padà wá rúlu yín ẹ máa mọ nọ́mọ̀ lẹ́nu Gàmbàrí o ẹ má ṣe mistake ayérayé o èmi 29 years ni mo ti kúrò ń bẹ̀ mi ò tẹ́lẹ̀ rí mi ò nọ́mọ síbẹ̀ mo ò náyà síbẹ̀ ṣùgbọ́n ṣe rí okùn fẹ́ yẹn le ju nǹkan mi lọ. Yorùbá ẹ má ṣe mistake o I'm telling you right now torí ẹ máa fi Nàìjíríà yẹn lẹ̀ fún wọn I swear to God ẹ máa ibi tó máa bá yín fàdé ẹ fi ilẹ̀ yẹn lẹ̀ fún wọn ni. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ti fún yín ní opportunity o ẹ má ṣìlò first time Yorùbá ó fún yín ní opportunity for the